lọ síbòmí ṣé ẹni sùúrù ṣé Muhammadu ṣó jẹ gbèsè tó kú ṣe gbọ́nù tán bí Muhammadu ṣó faṣọ yáwó ṣó ra oúnjẹ láwìn ṣe gbọ́ bí Muhammadu ó tiẹ̀ jẹ gbèsè kú tó ráwa ń sìn a fẹ́ ṣe GoFundMe fún Muhammadu a fẹ́ bá dáwó ká ló bá gba aṣọ ẹ̀ ọ̀dọ̀ Àkànbí la fẹ́ kówó yẹn sí aṣọ Muhammadu tó fi yáwó tó kú a fẹ́ lọ bá gbà ṣé tiẹ̀ ti gbọ́ rí pé ó máa ń oúnjẹ àwìn ó faṣọ yáwó ṣe gbọ́ rí. Ànábì ò yá owó gbèsè kan tó jẹ kò jẹ oúnjẹ láwọn torí pé àrísàlàwò lọ́wọ́ Ọlọ́run rán àlá ó rán ànábì wá. ms ẹ kọ́kọ́ play video yẹn ta tó ka kínní yẹn fún wọn lára àwọn àfa ms ẹ play video níbi tí àwọn àfa àwọn kan ti sọ̀rọ̀ àti ka àdìsí yẹn fún wọn ànábì jẹ gbèsè kú ni a máa fi ràn yín sìn. ebi pa afẹ́lẹ́ rí abárẹ́ni tó máa ń fi ọlá Muhammadu tọrọ oúnjẹ ra ìyá ni ó jẹ gbèsè kú aṣọ ẹ̀ ó lọ fi yáwó ó máa ń ra oúnjẹ àwìn àwọn ẹ̀ máa ráre o. ms ẹni sùúrù a máa kà fún yín ms ẹ play video yẹn àfọ àyín kan ó sọ pẹ̀lẹ́ nu ara ẹ̀ àfọ àyín kan lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti sọ̀rọ̀ àfọ Sharafadeen tó máa ń sọ pé Arab level ó ti sọ ń sìn pé tẹ́ ẹ bá gbà àdìsí gbọ́ ẹ gbọ́dọ̀ gba Kùránì gbọ́ ó ní wọ́n mú méjèèjì wá ni ó lọ́wọ́n tó gba Kùránì náà ló gba àdìsí wá ó ti sọ so ms ẹ play video ibi tó ti ní Muhammadu jẹ gbèsè kú yẹn káwá kà fún yín a máa kà fún yín àdìsí yẹn máa ká bó ṣe oúnjẹ àwìn. ó wà lórí péjì no fídíò yẹn wà lórí péjì mi yà àfọ àyẹn wọ bíi blue báyìí àfọ àpamọ́ tó máa ń lé aláǹgbá kiri gbogbo aláǹgbá ló ti pa tán ládùúgbò ẹ̀ mi tiẹ̀ mọ́ gbogbo aláǹgbá ló ti pa tán ládùúgbò ẹ̀. ẹ bèrè kí a tún. sọ ni kí àfa kan dúró kó ní pé àdúrà kan wà tóun lè ṣe àfàìṣe ni mọ́gbà. kò sí ẹni tó yẹ kó sọ bẹ́ẹ̀ pé àdúrà kan bẹ tó ń lè ṣe àfàìṣe ni má gbà kò sí ẹni náà anabi sallallahu alayhi wa sallam gan tó jẹ́ wípé anabi máa ń ṣàdúrà Ọlọ́run sì máa gbà Ọlọ́run fàṣẹ sí lẹ́nu àìmáyé nǹkan la anabi tọrọ tọ́lọ́run ò fún náà anabi amani Allahumma aksiri mali wa waladi wa barik li fima ataitani Ọlọ́run bọ̀mí lọ́mọ tó pọ̀ jẹ́ ńlówó tó pọ̀ ebi pa anabi kú ni anabi jẹ gbèsè kúté kú láyé ni. ìbéèrè tó fẹ́ béèrè ẹjọ́ tó lọ́rọ̀. ẹ béèrè kí a tún. sọ ni kí àfa kan dúró kó ní pé àdúrà kan wà tóun lè ṣe àfàìṣe ni mọ́gbà. kò sí ẹni tó yẹ kó sọ bẹ́ẹ̀ pé àdúrà kan bẹ tó ń lè ṣe àfàìṣe ni má gbà kò sí ẹni náà anabi sallallahu alayhi wa sallam gan tó jẹ́ wípé anabi máa ń ṣàdúrà Ọlọ́run sì máa gbà Ọlọ́run fàṣẹ sí lẹ́nu àìmáyé nǹkan la anabi tọrọ tọ́lọ́run ò fún náà anabi amani Allahumma aksiri mali wa waladi wa barik li fima ataitani Ọlọ́run bọ̀mí lọ́mọ tó pọ̀ jẹ́ ńlówó tó pọ̀ ebi pa anabi kú ni anabi jẹ gbèsè kúté kú láyé ni. lẹ́yìn ìfagbájánu àwọn àfáà mi pè mí táwọn àfáà kan jẹ́ ní eré wọn àlè ní mẹ́ta mọ́ má yẹ ọ̀rọ̀ rẹ padà bí ọ̀rọ̀ náà wí ìwé wà bẹ́ẹ̀ ni o àwọn ìjáde gbogbo àwọn àfáà tí wọ́n wà nílẹ̀ Yorùbá tí wọ́n já àwọn àfáà ẹ̀sìn tí wọ́n já àwọn ẹni rè ọ̀rọ̀ tí mo sọ ibi pàdánù kú àní jẹ́ gbèsè kú àwọn máa gbọ́dọ̀ tó rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lẹ́yìn ìfagbájánu àwọn àfáà mi pè mí táwọn àfáà kan jẹ́ ní eré wọn àlè ní mẹ́ta mọ́ má yẹ ọ̀rọ̀ rẹ padà bí ọ̀rọ̀ náà wí ìwé wà bẹ́ẹ̀ ni o àwọn ìjáde gbogbo àwọn àfáà tí wọ́n wà nílẹ̀ Yorùbá tí wọ́n já àwọn àfáà ẹ̀sìn tí wọ́n já àwọn ẹni rè ọ̀rọ̀ tí mo sọ ibi pàdánù kú àní jẹ́ gbèsè kú àwọn máa gbọ́dọ̀ tó rí bẹ́ẹ̀ ni. so kí lẹ fẹ́ sọ sí nǹkan tẹ́ gbọ́ ń sìn. ẹ rí ẹni tó sọ̀rọ̀ yìí. ó láwọn ọpọlọ àbí. àkọ́kọ́ náà kò mọ nǹkan tó ń sọ. ó láwọn ọpọlọ òun náà ló láwọn ọpọlọ òun tó mọ̀ pé. ẹ mọ̀ pé kò síbi tí mo láti tó sùn. ó láwọn ọpọlọ àti gbọ́ bẹ̀ ṣe sọ àfa tó máa pa láǹgbá yẹn wọ́n ló láwọn ọpọlọ. kò dẹ̀ mú ẹ̀rí kò mú ẹ̀rí jáde. bọ̀ tó bá fún yín lẹ́rìí ẹ máa tún lẹ́ẹ̀gbẹ̀rí yẹn ṣe ti ráyé yín báyìí sìn. ó yẹ mú ẹ̀rí jáde. ok ms ṣíṣọ yìí Buhari 2916 Muhammadu ó fi aṣọ ogun ẹ̀ ó fi yáwó ó jẹ gbèsè kú ni Muhammadu. moderator wo ló ń ṣe moderator ló yọ àbí network. àfà ṣẹ́rí pópọ̀ ńlẹ̀ bí yẹ̀pẹ̀. àwa náà kó wá bí omi ni.
èmi náà kó wá bí omi. Ọ̀rẹ́ kan dìbọ́ǹkì ní ìrọ̀lẹ́ pa ọkọ̀lá. ṣé Mubarak ẹbí ju wọn ń pè yẹn ń dìbọ́ǹkì yẹn ń parọ́ ni Àfà nǹkan tó pè ní Mubarak. dìbọ́ǹkì kọ́ lélẹ̀ yẹn ń parọ́ tí gbogbo ayé rí ni. àfà ẹ máa ka tírà lórí ìṣesí náà, lórí àádà, lórí ìgbésí ayé. Ẹ máa ka ti tẹ̀sìn nìkan, ẹ máa ka ti life náà, bí àwọn ànábì Ọlọ́run náà ṣe ń lò ìgbésí ayé. Àfà Mubarak, wọ́n ní sápá tẹ̀ lánàá bí wọlé ohun sàárè ní sápá fọlú. Sápò tẹ̀lé ànábì o. Ànábì gan ló gbé sápá wáyé kan. Sápá dán kàṣà. Ọmọ Èkó, ẹ má máa rẹ́rìí tẹ bá rí ìwọ ẹ̀rí yìí ló bá kó bá mi ọlọ́ọ̀bí fẹ́rẹ́ ẹ̀dí. mẹ́mọ́ ẹ̀kọ́ kó bá yín ms ó yẹ ká bẹ̀ yẹn jẹ́ ká kà bí Muhammadu ṣe 2916 àbí. yà sọ ìbò àrí 2916. 2916. àwọn ìgbà mi nínú ìwé yẹn ó lè má jẹ́ òkè ó dàpọ̀ òun náà. Narrated Aisha. Aisha ló ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ ṣá lè mọ ànábì ju ìyàwó ẹ̀ lọ. Aisha ń ṣàlàyé pé Allah messenger died ṣe ń gbọ́ Muhammadu kú débi pé ẹ máa gbọ́. while his iron armor was mortgaged to a Jew for 30 sa of barley. ṣe ń gbọ́ Muhammadu kú débi pé aṣọ ogun ẹ̀ tó fi yáwó tó fi ṣe dúró ẹmọ onídùúró aṣọ ogun ẹ̀ tó fi ṣe dúró síbi tó ti lọ jẹ gbèsè tó lọ yáwó lọ́dọ̀ wọn jù tó fi kú kò rí san. So báyìí a need láti ṣe GoFundMe fún Muhammadu a máa bá gba aṣọ ẹ̀ yẹn a gbọ́dọ̀ bá Muhammadu gba aṣọ ẹ̀. Olówà lọ́wọ́ ọ̀dọ̀ Àkànbí yẹn. ọ̀dọ̀ Àkànbí lọ gbé sí òun rèé a gbọ́dọ̀ bá Muhammadu ms jẹ́ kákànbí tóbi a gbọ́dọ̀ bá gba aṣọ ẹ̀ lára àwọn aṣọ ẹ̀ yẹn lélẹ́bọ̀ onírin yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ mi mọ̀ bọ́ ṣe ṣú ẹ̀. Olówó Èkó, ẹ̀dẹ̀ ní sápá òtẹ̀ lánàá bí ìwọ́nú sàárè. a máa bá gba aṣọ ẹ̀ yẹn. ṣé o tẹ bá fẹ́ rí ms ẹ ṣíbò mi ibi tó ti lọ ń gbà àwọn oúnjẹ ẹ ṣí ibi tó ti ń gbà àwọn oúnjẹ yẹn tó ti máa lọ́n tún fi aṣọ yáwó àbọ̀bọ̀ yẹn máa ráre o. Sahib Buhari ẹ sọ ẹ pé sápá ò sí lára àwọn sàbí ànábì. àgbẹ̀dì sápá pa olórí sápá náà ló pa àwọn ọmọlẹ́yìn ẹ̀ sápá yẹn náà ló ti dé lọrin báyìí ẹ̀rí pé wà nílé Haúsá ó ti dé lọrin báyìí sí wọ́n máa ń tọrọ ni. sápá àtànábì jọ lò gbà ní. ẹ̀rí bàbá kan tó ń tọrọ tó ń sọ pé ẹni tí ò bá fún un lówó kò ní jèrè ọmọ. kò ní jèrè ọmọ sápá àtànábì jọ lò gbà ni o definitely sápá wà lára àwọn sàbí ànábì. Ebi ń pa bàbá yẹn ní ìyẹn ń ṣe nǹkan tẹ̀lé fi compare pé wọ́n ló faṣọ yáwó tó fi kú ẹ̀dẹ̀ ń sọ pé. Sahib Buhari 68. ànábì tó faṣọ yáwó ṣébi mo fi hàn yín lánàá náà ms ó wà nínú volume 2 book 45 ibi tó ti lọ ń gbà àwọn oúnjẹ bàbá yẹn ó ráre kú ni òun ni bàbá àfa yẹn náà confirm ẹ̀ náà kò ṣe àṣepáwà nìkan là ń kà wọn òwe àfa yín kan tó kà jáde látó níkẹgbọ́ látẹnu. àfa mi kọ́ o ta ewo. àfa Mubarak bọ̀bọ̀ tó máa ń pa aláǹgbá kiri yẹn. bóyá ẹ̀mọ̀ ìkejì ànábì gan Jésù gan ó yá kẹ́tẹ́kẹ́tẹ́ ni kò ní nǹkan kan. ẹjọ́ apple a lè tirin méjì bọ̀ náà Muhammadu ló wà ní ìjọba yìí. ẹ jẹ́ kí yàwó náà faṣọ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́. ẹ lè ṣí pílàfọ́ọ̀mù mi kẹ́ lọ máa faṣọ ẹ̀yà ẹ̀ lè tirin méjì bọ̀ náà. ṣẹ́mẹ̀sì ti rí Mubarak ṣe máa bá sanwó yẹn. ṣé Sahib Buhari ní àkàlà náà ṣe àgbẹ̀ sí. òun ní Sahib Buhari ni. Àfà Mubarak ṣe máa bá sanwó yẹn. ẹ̀rí wà fún un bàbá mo fẹ́ kán délẹ̀ ni. onídìgbà tẹ́lẹ̀ tí wà ń bẹ̀ máì ká twist ẹ̀ ká tún kán ṣe nǹkan mú ká twist ẹ̀. kó yàwó lóòótọ́ ni. èmi ò mọ̀ tẹ́ èmi ò bá nàbí ló gbà. aṣọ wa fún un tẹ̀lé tí wọ́n ń jà pé. but àdìsí lẹ́ka Quran kan lẹ́ka bóyáwó. yes àdìsí gbogbo ọ̀rọ̀ tó wà náà àdìsí kan ló correct gbogbo ẹ̀kọ́. ẹ̀yin gan ẹ̀ tí ẹ mọ̀ kankan ṣebí Quran ṣe bọ̀rọ̀ aláàlú. ṣẹ́mẹ̀sì ti rí àìṣú ẹ̀ lánàá náà ibi tó ti lọ ń gbóúnjẹ àwọn afẹ́fẹ́ àwọn ọ̀ṣọ́wọ́ tó bá ń fi ọlá Muhammadu tọrọ kò tí mo pọ̀ wọn nǹkan tó máa bá ènìyàn o tó bá ń fi ọlá Muhammadu tọrọ. kò ní fi ọlá ànábì tọrọ torí pé Allah náà ló sọ
mo ti gbọ́. ó ní ẹ tẹ̀lé mi Ọlọ́run Allah. jẹ́ kí n faṣọ yáwó èmi ò gbà mí ìfẹ́ kí tí ń rí ẹ bẹ́ẹ̀. tún tẹ̀ bàbá. ẹ jọ fún ẹra fún mi ní a minute. Ẹ̀lẹ́ Abibu ẹ jẹ́ ká ka kínní ìtàn ẹ jẹ́ ká ka ibi tí ó ti lọ gba àwọn oúnjẹ ẹ jẹ́ ká ka. Ó yẹ gbọ́ sókè ms ibi tí Muhammad ti lọ gba àwọn oúnjẹ bàbá yẹn ó ráàrí tó fi kú ni àti kábí tó ti faṣọ ẹ̀yáwó ibi tó ti lọ gba àwọn oúnjẹ la fẹ́ ka ẹ̀. mo ń bọ̀ mo fẹ́ fi style trace ẹ̀ níbí mo ń bọ̀. Ojú sẹ́ni tó Muhammad máa rí lókun tó ìyàwó wa náà ní onígbèsè. kò ní àgbà dẹ́pítọ̀ ni àmọ̀mọ́dù. Muhammad ò sanwó tiẹ̀ kò sanwó tiẹ̀ Muhammad ò rówó tiẹ̀ san. Ok ẹ ṣàlàyé. ó nọ́mà kéèyàn fi aṣọ èèyàn kéèyàn fi yáwó ṣe mọ̀ pé ní lápèjúwe nínú tí ń jẹ́ ìjẹ́ ọmọ ènìyàn àti ẹ̀sìn ìjẹ́ ọmọ ènìyàn àti ẹ̀sìn méjèèjì yàtọ̀ síra wọn. ìjẹ́ ọmọ ènìyàn gangan òun ni pé ní báwo ni ìrísí ìwọ èèyàn gangan báwo ló ṣe rí gangan. ní tí ń jẹ́ ẹ̀sìn òun ni nǹkan tó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. ní tí ń jẹ́ ìjẹ́ ọmọ ènìyàn lára Ànábì wa Muhammad nínú àyá Al-Qur'an tá bá lọ wo Suratul Kahf nípa rẹ̀ ó ní inni ana basharun mithlukum èmi tẹ́ rí èèyàn bíi tiyín ni mo jẹ́ ṣẹ́gẹ́sì bẹ́ẹ̀ ọmọ èèyàn ó lè ní nǹkan tó níyẹn kó lọ fi yáwó lọ́dọ̀ ẹlòmíràn kó lè rí nǹkan tí ó fẹ́. ms ṣé moderator wo ló ń yọ àwọn èèyàn ṣé network àbí moderator. ana basharun mithlukum yuha ilayya ṣẹ́gẹ́sì bẹ́ẹ̀ àyá Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ nínú Suratul Kahf níparí yanyan. ẹni sùúrù ìyẹn kọ́ là ń bá yín sọ ẹni sùúrù ṣé Muhammadu ẹni sùúrù kọ́dá bẹ́ẹ̀ kẹ́ ṣàlàyé fún wa lélẹ̀ ṣé Muhammadu ṣó fi aṣọ ẹ̀yáwó kò dẹ̀ san gbèsè yẹn àwa fẹ́ lọ bá gba aṣọ ẹ̀ báyìí a ti ń ṣe GoFundMe fún Muhammadu a fẹ́ bá gba aṣọ ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó fi aṣọ yẹn ó fi yá owó. bẹ́ẹ̀ ẹni sùúrù àwa fẹ́ bá gbà àwa fẹ́ bá akànbí ẹṣọ aṣọ yẹn àwa ti wá ń ṣe GoFundMe ń sìn ẹni sùúrù ó ní ìdílé àìfẹ́ bá gba aṣọ ẹ̀ a fẹ́ bá gba aṣọ ẹ̀ débi pé káwá break record ńlẹ̀ Yorùbá pé aṣọ tí Muhammadu fi yáwó gbèsè tó jẹ́ o àwa la bá gbá o nǹkan tá a fẹ́ ṣe gangan nìyẹn. kò sábúrú ń bẹ ẹni sùúrù ṣe pé tiyín náà là ń ṣe ẹ̀yin náà ní sùúrù ṣe mọ̀ pé ẹ̀yin fẹ́ bá gbaṣọ ni àmọ́ n tó dáa jù ẹni tẹ́ fẹ́ bá gbaṣọ ṣé ó sọ àsọlẹ̀ pé kẹ́ bóun gbaṣọ and again ṣó sọlẹ̀ pé òun ò gbaṣọ òun kóun tó kù láyé. àfa ṣé ẹ̀rí ìkọ̀dà kà fún yín tó ń sìn kò gbaṣọ yẹn tó fi kú ni ẹ̀gbọ́n nígbà tá à ń kà á ni. gbaṣọ yẹn tó fi kú àti. ẹṣin lọ́dọ̀ yín ẹni sùúrù àfa ẹni sùúrù orí la fẹ́ ṣe orí òde ní dìbì mọ́ wa lọ́wọ́ ẹjọ́ ẹṣin lọ́dọ̀ yín sọ yìí Buhari 2916 Aisha ń sọ pé Muhammadu tó fi kú o ó fi aṣọ ẹ̀ ogun ẹ̀ onírin ó fi yáwó débi pé ó fi dúró lọ́wọ́ àwọn Júù aṣọ yẹn làwọn adẹ́fẹ́ bá gbà ń sìn pé Muhammadu èèyàn wa ni torí aláwọn Yorùbá Muslim tó ń tẹ̀lé tọ́dẹ̀ ti lè tẹ̀lé yẹn àárí torí ọlá àwọn Yorùbá wa yẹn a bá gba aṣọ ẹ̀ àwa ti ṣe GoFundMe ń sìn afẹ́ bá nàbí gba aṣọ ẹ̀ pẹ̀lú GoFundMe tá a ṣe yẹn afẹ́ bá gba aṣọ ẹ̀ so ní kẹ́yìn dáwọ́ ẹ má wọ̀rí àwa máa ṣe láàrin ara wa. ṣé ti délẹ̀ ẹ pé mo fa abalẹ̀ kẹ́ sọ̀rọ̀. mo ti délẹ̀. ṣé ẹ pé mo fa abalẹ̀ kẹ́ sọ̀rọ̀. ẹ wá fa abalẹ̀ gbọ́ èmi náà yé. ms ẹ wò bí ṣé bàbá àbá wà ń bẹ̀ bí àwọn fẹ́ wá sókè ẹ gbóhùn sókè àfa. nínú nǹkan tó ń jẹ́ pé nínú wọ́n pè nǹkan kan ní muamalat ìyẹn ní àṣepọ̀ tó wà láàrin àwọn èèyàn pátá. àṣepọ̀ tó wà láàrin àwọn èèyàn yìí lára ànábì wa Muhammad ló wà sallallahu alaihi wasallam òun ni pé ní ànábì lè yá nǹkan lọ́wọ́ èèyàn ṣé ń gbọ́ mi yé kò sí aburú bíi pé kéèyàn yá nǹkan lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ náà ṣe wáyé sìn ẹ lè bọ́rọ̀ nǹkan. ẹni sọ ẹjọ́ ẹ má fi mi wé ó jẹ gbèsè ẹjọ́ ẹ má fi mi wé ẹ lọ ẹlòmíì ó jẹ gbèsè kò ní ẹ má lo èèyàn gẹ́gẹ́ bí àníyàn ẹni sùúrù
ṣé ẹ pé mo ní sùúrù nígbà tẹ́ ń sọ mi ò disturb yín pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn mo fẹ́ kẹ́ ẹ gbé èmi náà yìí ṣé ń gbọ́ mi yẹn sìn mo fẹ́ kẹ́ ẹ gbé èmi náà yìí àdìsí tẹ́ ń kà yìí àdìsí yẹn kì í ṣe èmi láti ń kà àáfà tẹ́lẹ̀ gbé fídíò rẹ̀ jáde tó kalẹ̀ kan bó ṣe sọ àdìsí yẹn òun ó fi bóyá ìṣesí tó wà ló fi kà àdìsí yẹn ló fi tara kà á bẹ́ẹ̀ àmọ́ mi ò takò mi ò sọ pé dọ̀ífù àbí sọ ìhù ni àmọ́ kéèyàn ṣàlàyé tí ń jẹ́ pé èèyàn yà nǹkan kò sábúrú bíi pé kéèyàn yà nǹkan ànábìwá Muhammad ó lè fi aṣọ rẹ̀ dúró pé ní mo fẹ́ yà nǹkan lọ́wọ́ lágbájá báyìí gẹ́gẹ́ bí ìfọkàntán tó ní pé ní lágbájá tí mo yà nǹkan lọ́wọ́ rẹ̀ yìí o ní tí mo yá lọ́wọ́ yẹn tó bá dìgbà báyìí màá dá padà kò rí dá padà nìyẹn kò sábúrú pé mi ò rí nǹkan dá padà nǹkan tí mo fi. àfa ẹni sùúrù àfa ẹni sùúrù tí ìkan níbi kan náà lájọ ń lọ nǹkan táwọn wá ṣe ni pé àwa ìgbìmọ̀ yìí bàbá ti bá wa sọ̀rọ̀ pẹ̀lú Akànbí a ti ṣe GoFundMe a fẹ́ bá ànábì gba aṣọ ẹ̀ torí ẹ̀yin náà wo dìndín ànábì ó jẹ gbèsè kù àfa ìwò bíbá ẹdúró náà àfa ìwò bí tá bá gba aṣọ yẹn tá bá gbé sí museum kan lẹ̀ Yorùbá kí wọn pọ́n Saudi máa wá máa wò pé àwọn ọmọ Yorùbá àwọn ọmọlúàbí ló bá Muhammadu gba aṣọ tó fi yáwó àánú ẹ jẹ́ ká bírèkì rẹ́kọ̀dù ìṣẹ́gbọ́ ẹ jẹ́ ká ṣe. ok ẹ fẹ́ gbé lọ ṣé ẹ ń gbọ́ ọmọ Yorùbá lèmi náà. ẹ̀rí pé kan náà ní ibi kan náà lájọ ń ṣe ń sìn. èdè kan náà lájọ ń sọ bọ èmi gbọ́ nǹkan tèmi sọ yé. so ẹni sọ ẹ yẹ ká sáré ka bíbá yìí sí ó yá ms ẹgbẹ́ sókè a fẹ́ kárí tí ó tún ti lọ fi aṣọ ó tún ti lọ yá ó lọ gbóúnjẹ àwọn ọgbọ́n yẹn máa rárí o. Narrated Aisha ń ṣàlàyé pé. The prophet bought some foodstuff on credit. Ó mà ṣe o Muhammadu gba oúnjẹ àwìn gbàtẹ́nu Muhammadu gbẹ tí ò rí nǹkan jẹ ó wá lọ gba oúnjẹ àwìn nílé olóúnjẹ ẹ̀ka. For a limited period. Tó jẹ́ pé àánú mi wá ń ṣe Muhammadu. And mortgage his armor for it. Wọ́n yẹn jẹ́ débi pé aṣọ ogun ẹ̀ ló fi yá mo dẹ̀ fẹ́ máa kà ánú mi dẹ̀ àánú ẹ̀ dẹ̀ ń ṣe ní òjíṣẹ́ ńlá aṣíwájú àwọn onígbèsè ẹni tó bá sọ̀rọ̀ lè sọ̀rọ̀ àánú Muhammadu dẹ̀ ti ń ṣe mí. ọ̀dà òṣùwàlà. hello. olówó èkó ẹjọ ẹ pé àdìtì yẹn again. olówó èkó. sọ ní msa wà ń pípẹ́ oníjó wà ní pẹ̀lú wa ẹni nǹkan tó yẹ kẹ́ ti mọ̀ àánú èèyàn ṣe mí lọ́wọ́ òun kànú Muhammadu lọ́wọ́. gbogbo nǹkan tẹ̀ ń ká ìjẹun pé mi ò tako. ẹ mọ̀ èmi ẹjọ́ èmi ń kànú Muhammadu lọ́wọ́. mi ò tako mi ò níbẹ̀ kọ́ ló rí mi ò dẹ̀ níbẹ̀ ló ṣe rí àmọ́ ẹ̀yin máa ń fẹ́ kí èèyàn gbọ́ tí yín àmọ́ ẹ̀ kí n fẹ́ gbọ́ tí yín kò dẹ̀ dáa. gbọ́ tí yín náà ok afa ẹ sọ̀rọ̀ ó ya ẹ mo ti pa máìkì mi ẹ sọ̀rọ̀ àánú mi mò ń ṣàánú ẹ àánú Muhammadu ń ṣe mí. sẹ́yìn tó ṣẹlẹ̀ àní ìtẹ̀mí sọ fún yín ni pé ní kò sí aburú ń bi pé ní kéèyàn yá nǹkan lọ́wọ́ yẹn ṣé ń gbọ́ mi yé kò sí aburú pé èèyàn fi nǹkan dúró gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọnìyàn àmọ́ nǹkan yìí nínú tẹ̀sí máa ń bá bọ̀ tẹ́mi sí máa ń rínú láìpì yìí ni pé ní anábùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ mọ́ sọ pé ní kí ni àwọn iṣẹ́ tó ṣe kí ni àwọn nǹkan tó gbáyé ṣe kí ni àwọn nǹkan tó mú wá ní tó ṣe kókó débi pé ní ẹ̀ ń fi ọba ilẹ̀ Yorùbá ẹ̀ fi ń wé anábùwà Muhammad ṣé bẹ́ẹ̀ kọ́ lórí ni. ẹni sùúrù ibi tẹ́tù lọ́nsìn ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá lè rí sìn ẹni tá lè fi Muhammadu wé Muyideen Àgbàlá Gabriel la lè fi Muhammadu wé Muyideen Àgbàlá Gabriel ló dé wà relevant ju Muhammadu lọ torí ẹ wo Muyideen Àgbàlá Gabriel láti gbàdọ̀ ti dá wà ń sìn àti ìgbọ́pọ̀ lọ fi aṣọ ẹ̀yáwó àbó lọ gba àwọn oúnjẹ o ẹ wo Muhammadu àwọn Júù tó lọ gba àwọn oúnjẹ lọ́wọ́ ẹ̀ tó faṣọ ogun ẹ̀ dúró ó ní kó máa pa wọ́n ní kó máa bá wọn ṣe àwọn Júù yẹn dẹ̀ ṣe Muhammadu láàánú nínú Quran 551 ẹni sùn Quran 551 ó ní káwọn Muslim má bá wọn Júù ṣe àwọn Júù yìí dẹ̀ yá ẹ lówó tó faṣọ ẹ ó fi sọ́dọ̀ wọn Ọlọ́run oúnjẹ àwìn lọ́wọ́ wọn Muhammadu ò ṣe é dá o so ẹ lè sọ nǹkan dáadáa márùn tí Muhammadu ṣe bọ̀ ẹ má gbàgbé pé nílẹ̀ Yorùbá ẹni sùn nílẹ̀ Yorùbá Muhammadu ló wọlé jù nílẹ̀ Yorùbá kò sẹ́ni tá lè fi Muhammadu wé ajá dájú Muhammadu nílẹ̀ Yorùbá
gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn létí tiyín ló ti rí bẹ́ẹ̀ létí èmi tiyín ló ti rí bẹ́ẹ̀. ó ka iṣẹ́ ànábì wa Muhammad èmi ó ka Sallallahu alaihi márùn fún wasallam. yín Okay, ó yẹ iṣẹ́ ẹgún ọ̀n èmi ó ka márùn fún yín ẹgún ọ̀n ẹgún tó ọ̀n. yẹ pé ní ẹ̀rí pé iṣẹ́ eléyìí ó wà relevant in all the world ipe ní kò sí ẹni tó dàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Kò sẹ́ni tó máa dàbí onígbèsè tó faṣọ ogun yáwó. Ẹgbẹ́ òṣòkè ẹgbẹ́ òṣòkè. Normal kò sẹ́ni tó máa dà bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ náà ṣe wà yìí ṣe mọ̀ pé ẹ lè bí ẹni tó bí ọlọ́run. àfà ilẹ̀ Saudi là ń sọ ẹ má fi mi wé ànábì ẹjọ́ ẹ má fi mi wé ànábì ẹ sọ nǹkan tẹ́lẹ̀ sọ nípa Muhammadu ẹ má fi mi wé ànábì èmi mò ń sọ pé mú ìdínà Àgbàlá Gabriel dájà ànábì ilẹ̀ wá fẹ́ má fi mi wé ànábì nílẹ̀ Yorùbá Muhammadu ló wọlé jù ẹ sọ̀rọ̀ ànábì ẹ má fi èmi sí. olówó Èkó ẹ sọ dáadáa àfà ẹ̀là bíbí ẹ sọ dáadáa ànábì tẹ́lẹ̀ fẹ́ sọ ẹgbẹ́ òǹsòkè. ẹ̀lẹ́ àbíbí ò sọ̀rọ̀ mọ́ o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ olówó Èkó ó lè jẹ́ pé máìkì fẹ́rí wọn kàn. ẹgbẹ̀rún kan kò fẹ́ gba ọ̀rọ̀ tí àbíbí sọ yẹn kò fẹ́ gbàgbọ́. Hello. a wà pẹ̀lú yín à ń gbọ́ yín. Ànábì wa Muhammad àkọ́kọ́ gbà tó dé ní òjíṣẹ́ òun ni àkọ́kọ́ ẹni tó ṣe pé ní ó kọ́kọ́ mú àwọn obìnrin kúrò. Lárúbáwá ó yàtọ̀ sí ẹ̀sìn èèyàn lè jẹ́ Lárúbáwá gẹ́gẹ́ báwa náà ṣe jẹ́ Yorùbá ara wa. A rí i pé láyé àwọn bàbá yẹn àwọn kan wà tó yẹ pé ní tá bá lọ wo ìtàn Aláàfin àfà ẹ wo bíbà ẹ jọ torí Ọlọ́run gbogbo nǹkan lágbà tẹ bá ti ń sọ̀rọ̀ bíbà ẹ máa dúró lórí Saudi Muhammadu hadith Quran ẹ fi lẹ̀ Yorùbá lẹ̀ tẹ bá ti ṣí máìkì ń ṣẹgbọn nǹkan tí mò ń sọ Muhammadu Allah Saudi Quran hadith nǹkan tá à ń sọ bíbà yìí nìyẹn ẹ má lo ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ ṣí máìkì yín ṣẹgbọ́ àfà tẹ bá ti sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ń sìn wọn máa já yín bọ́lẹ̀ ṣẹgbọ́ ẹ ṣí máìkì yín ẹ fi lẹ̀ Yorùbá lẹ̀ lọ́rùn. ẹ̀lẹ́ àbíbí àbá olówó Èkó ṣe rí àdìsí tí ẹ kà tán yẹn àgbọ́yé ẹ̀ ni wípé ṣe rí mo sọ ọ̀rọ̀ kan lẹ́nu lẹ́ni tó yẹ pé nígbà tó dé kó tó di pànábì dé nílẹ̀ Lárúbáwá àwọn Lárúbáwá gẹ́gẹ́ fúnra wọn máa ń rí ọmọ obìnrin mọ́lẹ̀ ní ààyè ànábì dé ó yọ wọn kúrò nínú yẹn. Wọ́n ń pe kinní kan ní muamalat bayna nas ìbániṣepọ̀ láàrin ara èèyàn. Ànábì ló dé ló sọ wípé ní láàrin ẹ̀yin Lárúbáwá o àti elédè mìíràn o bẹ́ẹ̀ ṣe máa ṣe láàrin ara yín leléyìí ẹ máa hùwà dáadáa láàrin ara yín. Kódà Ànábì sọ pé ní nínú àdìsí tó wà tẹ́ bá lọ wò tẹ́ bá lọ gọ́gù rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ìgbìyànjú ní tẹ́ ń ṣe ipẹ́ mú Sahihul Bukhari wal Muslim ipẹ́ mú papọ̀ ẹ̀fín kó sí gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ lọ gọ́gù tí ń jẹ́ ní akhlaqun nabi ní tí ń jẹ́ ìwà Ànábì wa Muhammad ẹ lọ gọ́gù ẹ̀ tẹ́ bá di kó lérè ètò yìí ẹ lọ wò fún ara yín ipẹ́ ní ìwà wo ló wà fún Ànábì wa Muhammad. Ànábì wa Muhammad òun ló mú wa pé ní muamalat ìbáṣepọ̀ tó wà láàrin ará àdúgbò síra wọn. Ànábì ló sọ pé ní ará àdúgbò ilé 40 sí ilé sí lápèjúwe ilé tí mò ń gbé sí ilé 40 tó next sí mi báwo mo ṣe lè bá wọn ṣe táburú bá dé bá ẹni tí mò ń bá gbé báwo mo ṣe lè bá kẹ́dùn báwo mo ṣe lè ìjọ́ tí dùnnú bá dé sí báwo ni mo ṣe lè bá a dunnú. Ànábì ló dé ló sọ yẹn ṣé ń gbọ́ mi yé. Ànábì tí wọ́n á dá sí ọ̀rọ̀ pé medical situation wípé ní ṣé ń gbọ́ ìwà àwọn nǹkan tí Ànábì mú àmúkà yìí o Ànábì tí wọ́n á dá sí medical situation tẹ́ bá lọ kà á sí Ibn Nabawi àti Ibn Nabawi wípé ní ìwòsàn báwo lọmọ èèyàn ṣe fẹ́ rí ìwòsàn. Gbogbo àwọn tó wà nínú gúùpù yìí tó ń gbọ́ mi lálẹ́ yìí kí kálukú náà lọ gọ́gù ẹ̀ láyà rẹ̀ tó bá ti mú fóònù ẹ̀
kó lọ gọ́gù ẹ̀ fúnra ẹ̀ kó lọ gọ́gù pé mà tíìbù nàbàwì no afa tíìbù nàbàwì kí ni jẹ́ tíìbù nàbàwì afa níbo ìwòsàn tá ànábì mú wá afa láti Habib nam afa Habib nam ní mi mọ̀ bí ó dà pé aláwọ̀ bí átà kọ̀kọ́ tẹ wá bíbá ìlélẹ̀ tẹ bá ti sọ̀rọ̀ fáwọn bíbá ẹ máa fún wa ní ẹ̀rí ni ò ṣe. bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ bó ti ń wá tẹ́lẹ̀ píkì ní ọ̀pù ni. ẹ má bínú so ẹ máa fún wa lẹ́rìí ni kò ń ṣe pé máa ní ká lọ gọ́gù sóye yín ẹ máa fún wa ní ẹ̀rí sóye yín báyìí. ẹ̀là bíbí no àfa Mubarak ẹ ní sùúrù fún wọn so ẹ máa fún wa lẹ́rìí nǹkan tẹ̀sán ó ti di ẹ máa tẹ̀síwájú lọ ẹ ló mú ìrẹ́pọ̀ wá ìwòsàn. ẹ̀rí tí mo fún yín tẹ̀ gbọ́ mi é. ẹ máa fún wa ní kúrò náà bá là ń sọ mo wà pẹ̀lú yín. olówó èkó. mo wà pẹ̀lú yín. ẹ̀rí tí mo fún yín ṣe gbọ́ ẹ má gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá tàjọ wà ọmọ Yorùbá àgbọ̀dọ̀ tó máa kàbọ̀ sí ara wa. ẹni sùúrù ẹ máa fún wa lẹ́rìí nínú àdìs àbí Quran. ó wà ní Al-Qur'ani náà ipe yẹtùnúnà àbùnátà sọ pé márùn okùn méjì àfa ẹni sùúrù nǹkan tí mò ń sọ ẹ máa fún wa níbi tó wà nínú Quran àtàdís tẹ bá ní ká lọ wo Google kí la máa tẹ̀ sí Google àkàn máa ní ìwòsàn tí Muhammadu mú wá Google bá mi gbé wá kò yé mi náà. mi ò sọ bẹ́ẹ̀ o mo ti sọ o mo ní tí ibù náà bá wì ẹlẹ́ẹ̀kẹ́ alákọ̀ọ́kọ́ ẹ fún wa lẹ́rìí ibo la ti máa rí nǹkan okùn méjì. ṣé méjèèjì yẹn méjèèjì mo dákọ̀ yìí ẹ máa kọ́kọ́ rí inú Al-Qur'an ẹ dẹ̀ máa rí inú hadith inú gbogbo tí mo ń sọ látàrọ ẹ máa rí inú méjèèjì because tẹ́ bá lọ wo inú Al-Qur'an Karim ó jóyé wa nínú súrà kan tó ń bá bọ̀ ó ní kinní kan yudafiruna abnatahum àwọn lágbá kó tó dípà náà bì dé wọ́n máa ń bu ọmọ wọn mọ́lẹ̀ gẹ́gẹ́ báwa Yorùbá náà ṣe dé ok ẹ̀yin tẹ́ nígbàgbọ́ náà Ọ̀rúnmìlà ìwé kó tó. àfà tẹ tó bẹ̀rẹ̀ mo ti sọ fún pé ẹ má sọ ilẹ̀ Yorùbá ẹ má sọ ilẹ̀ Yorùbá ẹ máa jọ ẹ bá ti sọ ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí ìsìn mọ́dúrétọ̀ ẹ já wọn bọ́lẹ̀. lówó èkó ẹ máa bá ti sọ nípa ilẹ̀ Yorùbá ń sẹ̀ já wọn bọ́lẹ̀ a ti sọ fún yín pé.